nìyẹn. Àròmọlé mi tìtì. Tí ẹ bá wo ìyá wa tó jẹ́ àgbà àwọn ni wọn ò sí ń bí. Ìyá wa tí wọ́n jẹ́ Mọ́rádékẹ́ Adéwuni ẹni tí gbogbo ayé mọ̀ sí ìyá mẹ́jọ àwọn ni. Lápásì báyìí náà wà lápásì mi. Bákan náà nínú eré bàbá wa Ajílẹ̀yẹ ìyá mẹ́jọ aya Kọ́lédowó àwọn ni. Wọ́n kọ́ ọmọ jójó náà lọ́hùn wọ́n kò jó. Nínú kòtò ọ̀run. Ọ̀rọ̀ náà yé oyíbó yí. Bákan náà ìyá wa Modúpẹ́ọlá Adéwuni àwọn nù. Ìyá wa Olúwafúnmiláyọ̀ Adéwuni àwọn ni wọ́n tẹ̀lé ọ. Ìyá àbèjì Ọlọ́run jẹ́ kúrú ọ̀pá mi. Kó kásẹ̀rẹ̀ máa lọ náà. Kó sì kásẹ̀rẹ̀ máa lọ. Ọ̀pọ̀ èèyàn ló wà lórí pé wọ́n tọrọ kú fún un lónìí. Ṣùgbọ́n ẹ bá kó ikú nífà. Wọ́n kàn jẹ́ pẹ́lẹ́ rárá. Ìmọ̀ dùn àná ni àìfẹ́ kéèyàn wá lọ. Ọdún jìnnà síra wọn. Bákan náà. Àtẹ̀lé bí bàbá yóò kú níjọ́ náà sọ yìí àpérò. Èmi tiẹ̀ jiyàn rẹ̀ níbi mo wà nígbà wọ́n pè mí. Tọ́lá àjọ sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Mímọ́ rẹ̀ Ọlọ́run. Ìyá wa Abọ́sẹ̀dé Adéwuni ìyálọ́jà Sásá. Àwọn nìyẹn. Ẹ rí pé bàbá gbé nǹkan gbà ayé wọn. Gbogbo àwọn nǹkan ńláńlá ni. Bàbá wa gbé nǹkan gbà ayé wọn. Nǹkan ńláńlá ni. Gbogbo òlù tí wọ́n lù mí látàárọ̀ bàbá pè ya mẹ́jọ yóò tó kílé òfin mọ́. Àwọn bàbá wa Ògúndépò bàbá wa akíyín kí bàbá wa o Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn ẹ pẹ́ fún wa o bàbá wa Àlàbí Ògúndépò àwọn náà wà. Bàbá sùn bàbá ń jí ẹjẹ́ máa sọ àti kíkú tó dé ọjọ́ òkú bá dé ilé ayé àdógún dọ́dẹ à ń milẹ̀ dìdì à ń dalẹ̀ láàmú tí kú bá dé gbogbo èsù lọ́wọ́ gbàrà tí ma bá kú tàbá bí ike àyà mi já mo wòkè títí mo ní kíni bá rí ná mo ronú mo ṣàṣàrò ọpẹ́ díẹ̀ kí èmi kó tó sùn yọ tàbá tí ò sí láyé mọ́ kí a mọ kára wá fèsì ọ̀rọ̀. ẹ ṣe rere torí ọjọ́ kan yìí ẹ ṣe rere kameraman ẹ bá ń bìlà díẹ̀ ẹ dákun tàbá tí ò sí láyé mọ́ kí a mọ kára wá fèsì ọ̀rọ̀. ilé ayé asá kìràkìtà òmùlẹ̀ mọ́fọ́ ikú ti tàbá kú ó dàbí ikú bàbá wa Adébáyọ̀ Àlàó Àkàlà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tá lọ yàgbẹ́ kí n yàgbẹ́ dé òun lọ náà juwọ́ sọ́lọ́run ọba ilé ayé ìwọlẹ̀ wá dìmọ́yà owó kílẹ̀ ní kíni fàárí òfo tó ní kálukú wa ń bá kiri ọmọ ìyálé dájọ́ máa ìyàwó lọ àníjú wálé mọ́ ẹ máa rántí ẹsẹ̀ bàtà mẹ́fà pẹ́ńtẹ́lẹ́ mẹ́ẹ̀sì bó ṣe lágbára tó ó lè sọ̀sán dòru Tinubu bí baba ó tún lè dán ọmọ tuntun ẹ pè é wá nínú pálọ̀ rí ọ̀hún ó tún wá dá agbára ọ̀hún wò. bí ike lẹ́yìn òkú yìí wọn ò ní rúkọ ọmọ kankan wálé o. ẹgbẹ́ Tamba ní Nàìjíríà mo kọ́kọ́ kí yín mo lù yín lẹ́gbẹ̀ẹ́ ẹnu àṣebẹ́tẹ́sẹ̀ rírè ẹ̀jẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ kí gbogbo èhùn lè yàtọ̀. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Excellency Gbóyèga Ọmọ-Oyètọ́lá Tàfá ò gbọ́dọ̀ kú gbé o Tàfá ò gbọ́dọ̀ kú gbé olówó pósí ò gbọ́dọ̀ kú gbé ẹ ṣàánú wa ohun tó bá jọjú ni ẹ ṣe fún gbogbo ọmọ rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ń tó bá jọjú ni ẹ ṣe fáwọn ọmọ. Kọmíṣánná ọdọwọ yín àmúlélẹ lẹ́yìn ìsìnkú yìí ẹ ránṣẹ́ gbogbo ọmọ ẹ má pa nìkan yàtọ̀ sẹ́nìkan ẹ jẹ́ kí gómìnà àti gbogbo stéètì àti násánà ẹ jẹ́ kí wọ́n wà ńbẹ̀. ntọ́ba lóko ni ẹ ṣe fún wọn wà lẹ́yìn ntọ́ba lóko ni ẹ ṣe fún wọn. Tàfá gbìyànjú nílànà ti ẹgbẹ́ òṣèré mo fẹ́ kẹ́ ẹ lọ gbà bẹ́ẹ̀. Yẹmí Àmọ́dù ìwọ rèé Yẹmí ìwọ rèé Irúnmọlẹ̀ ìwọ rèé Àǹjànú ìwọ rèé Yẹmí tó bọ́ léṣe tó bá lè gùdò ṣe Yẹmí Àmọ́dù tí ọjọ́ra rẹ̀ lójú Yẹmí onílàákàyè gbogbo ẹtí òṣòrí rẹ ẹ bá ń fàtàwá gbé Yẹmí dìde Yẹmí máa bọ̀ lọ́dọ̀ mi Irúnmọlẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi Àǹjànú máa bọ̀ lọ́dọ̀ mi tí kọjá lójú àjẹ́fìrí oníṣẹ́ òfin kìkì òfin akọ́wọ́jọ báwọn wí kọ̀ǹkọ̀ dúdú gbala òtòmúṣe bí ẹrú Yẹmí fọwọ́ lẹ́rán omi inú ń kọ wọn Yẹmí bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ń pé wọnú ilé àgbérò ọ̀dọ̀wọ́ gbogbo yín násánà o olówó pósí ti kú o Tàfá kú Ọlọ́run ọ̀lọ́ Tàfá kú Ọlọ́run ọ̀lọ́ Yẹmí padà lórúkọ násánà ṣe bó ṣe é ṣe yàtí ṣe bó ṣe é ṣe lórúkọ násánà ṣe bó ṣe é ṣe irú tó ṣe yìí ó ṣerú ẹ̀rí láyé
gbogbo ẹni tí ó so ire ń bí tí ò ní rí kú ọmọ láyé ẹ bá ń fẹ bàtẹ́wọ́ pé kọmíṣánná wa dìde lóògùn kí bàbá àṣà ẹ̀yìn là kí jagunlá bí wọ́n bọ̀ ní tààràtà àṣàdọ̀wọ́ rẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmúlélẹ́ ó ṣojú ó ṣẹ̀yìn ó ṣojú ó ṣẹ̀yìn orí òkè bàbá àbíyè kẹ́ ẹ má ti gbàdúrà ṣẹ́gun kó wọ́n mọ̀ ṣẹ́ kẹ́ ẹ má ti gbàdúrà dáǹdè kí ni ọmọ tún wàrà wà ẹ ń bá fẹ́ ìtúsílẹ̀ ẹni tó bá fẹ́ ìgbéga ẹ máa lọ sọ́dọ̀ bàbá mi bí ige ìṣẹ́jú méjì náà fún mi mo ti lò ìṣẹ́jú kan bẹ̀. ìyá àbí ìyàwó bàbá mi ọjọ́ lọ ajílẹ̀ bí mo kí o ẹ ṣé o ìyá àbí ìyẹlẹ́dẹ̀ ẹ ní pòfo tí ẹ bá délé ẹ bá ń kí bàbá ìṣẹ́jú tí wọ́n fún mi ti fẹ́ pé ẹ wá jẹ́ ń lọlé bàbá mi Ìkòyí ẹ̀sọ́ lédè ọmọ tìmí àgbàlẹ́ àgbàtà Ìkòyí ẹ̀sọ́ ọmọ adìlẹ̀ dógún ọmọ gbẹ̀yìn tóbi mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ kọ̀jẹ́kẹ́sìn Olúkòyí kó lè tẹ́kọ̀ ẹsẹ̀ wá ń jókòó bàbá mi pẹ́kẹ́ ìran bàbá rẹ̀ ó lè bèrè kólé kó tó dé ó lè kólé tiẹ̀ náà lọ ó lè ọba yìí gbé wúrẹ́ kì í gbàgùtàn kì í jẹ́ yẹlẹ́yẹ gbé ìyàwó oníyàwó torí fìrìgbọ̀n ní bàbá yín gbé bíbú tẹ̀kẹ́tẹ́ rí yẹn bí ige ìṣẹ́jú mi ti gbé owó tí mo wá pa yìí lórúkọ mi náà máa bọ̀ Òṣogbo turu bí ige ẹsẹ̀ o gbogbo owó yẹn dà ẹ bá ń kó síbí ẹ kó síbí ẹ má kó mọ́wọ́ ẹ kó síbí oníkọ́má gbogbo ọmọ bàbá pátápátá ńlẹ́lọ́kọ lẹ́yìn odi mo kí ọ Ṣàngóyẹmí irúnmọlẹ̀ òòṣà níbo ló ti lọ́wọ́ sí ná sọ́wọ́ oyún sọnù rírí mọ́tò kẹ́ni ìkejì ìkẹta kí lẹ́jọ́ yín kí lọ́kẹ̀ẹ́ kí ni tí gbogbo owó tí mo gbà bí ike ń wọ̀ gbọ́dọ̀ yọ kọ́bọ̀ ńbẹ̀ mo yọ̀ǹda rẹ̀ fáwọn ọmọ ni ẹ má bẹ́ẹ̀ tó kú bọ̀. ẹ ṣe o. ẹ jẹ́ bá àpàtà ọgbà aláàjì bíkẹ́. ìgbà díẹ̀ ọmọ àwọn ní láǹfààní ìdìbí ẹ̀bá àdí ni wọ́n fi bí ọmọ ẹlòmíì kò yẹ ẹ̀sọ́ ni mo dábẹ́ dánú yá àwọn bàbá èyí mi. ìtọ́ ni bẹ́ẹ̀ náà ni bàbá mi Ajílébi ẹkú mi ní balẹ̀ ọ̀pẹ̀ àṣìkò èèyàn náà àbùkù oníkànnì orí ẹ̀yìn òní kò lọ́wọ́. Yẹ́bí Amadu ẹ ṣe akúbánidárò ẹni rẹ̀ tẹ́lẹ̀ tiwa náà ní yàtọ̀ kankan ìmọ̀ràn òní ṣe ní tẹ̀lé gbogbo apáta ńlá dàgbà láti ìdarísí ayé wa. Ẹ̀rí àwọn ọmọ ìkú ọ̀hún gbogbo wọn bá tẹ̀lé ní ìdẹ̀wọ́ ẹgbẹ́ wọn ìyọ́mọ̀dọ̀ náà tẹ̀ lágbára lówó dáadáa níjọba. Ìtọ́ bẹ́ẹ̀ náà lọ́sí bàbá Nàìjíríà ti gbé tó ọmọ Amadu àbùkù níkànnì ẹ̀ẹ́dẹ́ tàbùkù. Ayọ̀ ọ̀dàpọ̀ máa gbọ́. Gómìnà náà fún ẹgbẹ́ kámpáìnì ìpínlẹ̀ Ọ̀ṣun. Ayọ̀ ọ̀dàpọ̀ ẹbí ìbánidárò bàbá wa tọ́lọ̀. Ó sì bá fi kébí ike. Wọ́n kọ́ ní ìbọ̀wọ̀ ẹ̀mọ ọ̀gbìn. Ilé túmọ̀ jù ní ṣe yá àwọn bàbá rẹ̀. Àbùkù oníkàn orí rẹ̀ ò ní kú láíláí. Ẹbí ìbánidárò bàbá wa tọ́lọ̀. Ayọ̀ ọ̀dàpọ̀ Ìjẹ̀ṣà òṣèré nílẹ̀ òbí ọmọ lẹ́yìn ẹ̀wẹ́lẹ̀. Òkèké èké lásán bàbá yín lóde ìkájọ ẹ̀dọ̀rọ̀ kọfí ẹ̀yìn àjọ ìjọba bá nígbà. Bí ike àbùkù oníkàn yín orí ẹ̀yìn òní mú. Ẹ̀yin ò ní kájú kú. Bàbá àlọ́bọ̀ ní ìlú Ọládépò máa gbọ́. Bàbá lọ́jà máa gbọ́ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ẹkú ìbánidárò ẹ̀sìn ìtọ́wọ̀ àbùkù níbẹ̀ yẹ orí ẹ̀yìn òní mú. Bàbá àmì àtọ́kọ̀ sí lẹ́jẹ̀ bàbá àmì ẹkú ìbánidárò ẹ̀sìn ìtọ́wọ̀ àbùkù níbẹ̀ yẹ orí ẹ̀yìn òní mú. Inú yé yọmọdún náà ní àbí Ọládépò bàbá wa ní bàbá wa ní ọ̀gá wa ní. Lọ́ni bẹ́ẹ̀ náà ní ìyàwó bàbá mi àkàndé lẹ́dẹ̀ ìyá ẹkú ìbánidárò ẹ̀sìn ìtọ́wọ̀ àbùkù níbẹ̀ yẹ ṣe ọ̀rẹ́ mi. Ìtọ́gbọ́ náà ní ìmọ̀ ìdíye dìbò ìta òkú náwó mọ̀mọ́ rírì rẹ̀. Ẹ̀rí gbogbo ẹgbẹ́ òṣèré pátá ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo yín pátá mo kí a lè má darúgbó wà lọ́dọ̀ kan ní. Gbogbo àwa bá fi lé wa sílẹ̀ bá wá sí àyè àwa sí ìdárò bàbá wa ni. Gbogbo wọn pátá ńlá òwe dàgbà ẹgbẹ́ wa ń lọ́mọ dọ̀là. Ẹ wálé náà ò nínú òde. Ó lórí pé mo dánu dúró. Ṣé bá mi pè é àbẹ́ ìgbéri? Abẹ̀bẹ̀ ìgbéri ṣé bá mi pè é àbẹ́ ìgbéri? Ẹ máa gbé àdúrà lọ́tọ̀ fún bàbá. Ẹ gbé àdúrà lọ́tọ̀ fún bàbá. Ọmọ Adéhùn ni
okú lédè bàbá rẹ̀ ó ti gbẹ̀yìn bàbá rẹ̀ ọmọ rẹ̀ ó sì lédè lẹ́yìn rẹ̀. ẹ̀dẹ̀ mọ̀ wá rẹ̀gùn wọ́n máa jí ṣoṣo wọ́n máa jí fòtó gbogbo kára bí ogun kì í rẹni dámọ̀ lè délẹ̀ ẹ̀dẹ̀ àfẹ́tì mi ńlá gbọ́dọ̀ mọ́yà ìkò yẹ ẹ̀sọ́ ọmọ ẹ̀fọ́sùn èèyàn bí wọn lólu ìmọ̀wé wọn wá ojú ogun àrùn ni wọn máa tẹ̀wé rè. báàmù adéwù ni adéwòye ó dìjọ́ mi-ín ọjọ́ ẹ̀pẹ́ àdúrà lọ́tọ́ fún bàbá àdúrà lọ́tọ́ fún bàbá dọ́ọ̀nù adéhùn ni bàbá olóyèdè káàmọ́ sì pé káàmọ́ ṣàdúrà fún mi àdúrà lọ́tọ́ fún bàbá. Ẹ jẹ́ bá mi fún wọn ní àtẹ́wọ́.